Ìbàdàn kí ni sọ? Gbogbo ọmọ Ìbàdàn kí ni sọ? Kí lè jẹ lánàá? Ìyá mi kí lè jẹ lánàá o? Wọ́n ní kí lè fi jókòó. Níbàdàn nílé Olúyọ̀dé ọ̀bàdàn òròsù. Ìfẹ̀yìn Gbàgbọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́ yóò gbọ́kàn òjò láwọn ìfẹ́ ìlú àwọn olú. Ọmọ Ìbàdàn dákọ̀ ẹ̀mọ́ ọ̀dá ní kọ̀ọ̀kan ọ̀jọ́. Bàbá Ìbàdàn tó kọjú lọ́wọ́. Ẹ̀mọ́ òwí fún ọ wípé bàbá tìyín ló kọ́ bàbá tiwọn. Lẹ́rú lójú ògùn níjọ́ ọjọ́ sí. Gbàgbọ́yọ̀kẹ́ nìyí ọmọ àríkẹ́ yóò gbọ́kàn òjò láwọn ìfẹ́ ìlú àwọn olú. Wọ́n ní ìbádẹ́lẹ̀ àrọ́lù ìbádẹ́lẹ̀ àrọ́lù. Thank you very much, Oyo State, Osun State. Bàbá mi ọmọ Ìjẹ̀bú.
ẹ ṣé, thank you very much, àwọn ọmọ Ẹ̀gbá.